ẹ má jẹ́ kó ṣe wá léèmọ̀ pé wọ́n fẹ́ dá yunifásitì sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa wọ pé yunifásitì náà lẹ́bẹ̀ẹ́ ní pé bẹ́ẹ̀ yẹn. Bọ́lá ti fẹ́ rówó ẹ̀ mistake ni o. Àlọ́bẹ̀wá mọ́tò sọ́lá ó lọ́lọ́run fẹ́ràn tó bá yẹ pé tó bá ní àníyàn tó wà áàlìyà tó ga púpọ̀. Ọlọ́run kórìíra wọn wo àwọn tó yẹ pé àníyàn wọn àníyàn dẹ̀ndẹ̀lẹ̀ ni. In life, you are what you think you are. Nǹkan tó bá pè ẹ́ lọ́mọ máa pè ẹ́. Wọ́n béèrè lọ́wọ́ níjọ́ tí wọ́n fẹ́ ṣí Disneyland l'Amẹ́ríkà. Ẹni tó pilẹ̀ Disneyland yìí Walter Disney ló ń jẹ́. Ẹnìkan wá fẹ́ sọ̀rọ̀ ní ó ṣe wá lè mọ̀ pípẹ́ ẹni tó pilẹ̀ kíní yóò sí láyé kó wá bó ṣe máa rí lénìí. Ìyàwó ẹ̀ wá dáwọn ní ẹ má ṣe mistake o. Ó ní ọkọ ló pilẹ̀ lóòótọ́ òun ló kọ́kọ́ rí. Ọkọ òun ti rí káwọn tó máa rí lénìí. Àṣẹ no vision, no success. No vision, no success. Òun tí bá fẹ́ ṣe tí ò bá ya fọ́tò ẹ̀sẹ̀ mi kò lè lọ́la. Nítorí ọ̀bẹ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí wa ní fail. 27,000 naira la fi pilẹ̀ Central Mosque wa. Tí n bá ní ṣàbòsí àti ná owó tó lé ní 400 million bẹ̀ báyìí. Láì gba kọ́bọ̀ lówó donation, láì ṣe launching, láì jẹ bàbá àdínì. Lórí ẹ̀mí pé tọ́lọ́run la fẹ́ ṣe yìí, Ọlọ́run wá kún wa lórí ẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní kún wa. Kí ló inspire mi? Mo kàwé bíṣọ̀bù kan ní Nàìjíríà yìí. Ó ní ibi tó ń kọ́ yìí 750 acres ló ń fi kọ́. Bọ́lá wọn dẹ̀ parí ẹ̀ ní láàrin ọdún mẹ́wàá. Canaan land lọ́tà ń bí náà ni bíṣọ̀bù Oyèdèpọ̀. Ó wá ní 10 years làwọn fi kọ́, àwọn ò yá kọ́bọ̀ ní báǹkì kankan táwọn fi parí ẹ̀. Ó ní Amẹ́ríkà lòun lọ ní Oklahoma City. Òun wá rí yunifásitì ń bẹ̀ 500 acres tó fi kọ́. Òun wá nǹkan tó fi 500 acres kọ́ yìí Oral Roberts University, Oklahoma City in America. Ó yẹ kó lè kóró ẹ̀ Nàìjíríà. Wọ́n ní káwọn ṣàdúrà pé gbogbo àníyàn òun àníyàn kan ìlú ń dàjọ́ náà ń bẹ̀. Ó ní lè ní 750 acres lòun fi kọ́ tòun. Sòkó má yà wá lẹ́nu ẹ̀kọ́ tí Sheikh ń sọ fún wa. It is very, very doable. And it shall be done in our time, inshallah. Ká má dá òtún Ọlọ́run. Nítorí ọ̀dọ́ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí wa yìí. Àti ilé kí àti gbogbo ta kọ́ síbẹ̀. Ta pè ní Madinatul Rahma, the city of blessings. Àwọn àjọmọ́ ní kò ṣeé ṣe. Tàbí bẹ̀rẹ̀ nínú ìjọmọ́ 100%, 80% ni ọ̀wá mọ́. Wọ́n ní ṣe òbẹ́ káwọn sí wàhálà. Ọdún làwọn fẹ́ lọ́ndì eléyìí. Pèdè lẹ́yìn yẹn, àwọn tó bá bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí kọ́ ló máa sábà parí ẹ̀. Ìlú sì ní tiwa yìí láàárín ọdún márùn-ún láà fi parí ẹ̀. Tí wọ́n kọ́ máa kó káwọn rí. Àti kọ́ àti ṣe. Ìgbàgbọ́ ló ń dà wá Mùsùlùmí láàmú.
nítorí táwọn ti ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run ti gbà lẹ́nu wọn ló ti sọ di àṣẹ. nǹkan tó lọ bàbá ń jẹ́ kó ṣeé ṣe kò ní fi ṣẹ̀dá lẹ́nu. ní yàtọ̀ mọ́mìn khairu bil amali wa innamal a'malu wa innamal likulli imri'in ma nawa. tí ẹ̀mí bá ti gbàgbé kínní ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run ó ṣeé ṣe náà ni. gbogbo ìdánwò yín mùsùlùmí jọ náà èèyàn tó gbà aláyẹn gbọ́ èèyàn mẹ́wàá péré ni àwọn mẹ́wàá yẹn ló dúró àwọn abẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ó dáyé kan àwọn kan máa gbọ́n tó lọ sí gbòòrò tó máa fi máa gbé àwọn èèyàn wá ààrẹ èèyàn gbé wọn dá ló ẹ fi mọ́tò lẹ̀ kọ́lọ̀ fún ẹ máa pèrò kí ìbẹ̀rù gbèrò mọ́lẹ̀ ni èyí tẹ́ ń sọ èmi nígbàgbọ́ sí àṣàjọ sí ni pẹ̀lú gbòòrò lọ́dọ̀ Ọlọ́run. Count me among the dream actualizers inshallah. I stand with Sheikh Mukhtar on this. Kò sọ́lọ́ bá rẹ̀ fáwọn lágbára but I have to be that school. Ǹjẹ́ ẹnu lásán and that's a pledge for everybody. Káàkì Ọlọ́run kìí ṣe mọ́tò bí wọ́n fi ń ṣe mufti Tijaniyyah àwọn tó fi ń sípò yẹn wà láàrin Ọlọ́run ló gbẹnu wọn sọ̀rọ̀ ṣe pé àáfẹ́ lómi sípò ń jọ ọmọ ní ṣèyàn tán ládùúgbò ni ṣùgbọ́n ibi tọ́lọ̀ ń fi ń sí yìí iṣẹ́ tọ́lọ̀ fi káwá ṣe ń bẹ̀rẹ̀ a ní ìdí yunifásitì yìí o ẹ lọ wọ ọmọ tó wà ní yunifásitì wọ́n ṣe tíńsàn lábẹ́ ẹ̀kọ́ bí gbìyànjú àmọ́ yìí ṣe pọ̀ tó tíra mélòó ìwé Tijaniyyah ìwé tọkọ ní English làwọn ọmọ yìí rí kà ìmọ̀ mélòó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí mọ̀ nípa ojú ọ̀nà tí wọ́n wà yìí táwọn sáláfí bá táwọn láyà tí wọ́n lè dúró kọ́ fún wọn lésì. ètò àlọ́mọkìnní kan tí ẹ̀ bá lálàá kan nǹkan ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ó dẹ̀ rí nǹkan yẹn ṣe ẹ má pè ní mérékù kí nǹkan tó lè di mérékù ní pé nǹkan tá a ti lérò pé kò ṣeé ṣe láàrin ká dojú kàlà kó dẹ̀ di ṣíṣe ẹ tí wọ́n sọ ìyẹn lọ́gbà kó bá ṣeé ṣe ìdúgbò tó fi ń dájú ní pé tristan ti tó nígbà wo la fẹ́ bẹ̀rẹ̀ ọdún mélòó la bù fún abẹ́ fi parí ẹ̀ tí ó máa lé wa léré àwọn kọmitì wo ni wọ́n bẹ̀rẹ̀ kí ni kálíbà àwọn kọmitì yẹn láwọn tẹ́mi wọ́n gbàgbọ́ pé nǹkan yín kọ́ ó ṣeé ṣe. Mashallah. Central Mosque Surulere ni àwọn kan ló bẹ̀rẹ̀ lánàá bẹ́ẹ̀ kọ́ nígbà táwọn ṣe máa dé Ọlọ́run gbé Fọláwíyọ lọ síbẹ̀ ìtàn kọ́bọ̀ tẹ́lẹ̀ owó yẹn abẹ́ẹ̀kọ́ ó gbé mi dìde lẹ́yìn tó kọ́ ó tún kọ́ hall fún ọ pé hall yìí o ẹ máa fi rẹ́ǹtì owó tó bá ń gbà ń bẹ̀ ẹ máa fi mí tí mọ́ṣáláṣí. lánàá àwọn kan wọ́n bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ní Ìkòyí ń bẹ̀ yẹn kí ló ń pẹ́ ẹ́stéètì Ìkòyí ń bẹ̀ yẹn lọ́ọ̀kan husband for sure Dolphin Estate wọ́n ń kọ́ lọ Fọlá Adéọlá lọ síbẹ̀ ó lọ kí brọ́dẹ̀ àbúrò ìwà ní bàdá mi bá dá mọ́ṣáláṣí yìí àhọ́lélẹ̀ kéèsì kan tó lè dá sí ó wá pè àwọn ọ̀rẹ́ márùn-ún ó ní kọ́ lọ pé architect wa kan ṣe òye tí ó parí gbogbo ẹ̀
àwọn márùn dẹ̀ fún ní Sheikh kọlọ̀ parí ẹ̀. Kí ni mo sọ ní pé àwọn tí wọ́n fẹ́ náwó fẹ́ sìn wá o wàláì wọn ò rí ibi tí wọ́n náwó yẹn sí ni o. Mo fẹ́ra mi ṣe sample àtàwọn àbẹ̀rẹ̀ wọ́n ṣáà ṣì wá yẹn mo mọ ìtàwọn èèyàn fún mi tí ò ṣe sọ́ta tó bá máa fún mi lẹ́yìn fìlà kan sí pé NTA not to be announced pẹ̀lú ilé náà pàtàkì tí tèmi náà lè announce ẹ̀. Àwọn tó wá fún mi lówó gidi yẹn èmi ò ṣe program kí n pè wọ́n síbẹ̀ rí o. Kí nìdí táwọn yẹn bá ti mọ wọn báyìí wọ́n á fi wàhálà pa wọ́n ni. Wọ́n ó dàbò wọ́n ni tí wọ́n máa béèrè fóònù nọ́mbà wọn tí wọ́n máa gbé program lọ bá wọn tí wọ́n máa gbé bùkátà lọ bá wọn tí ó fi sú wọn tí wọ́n tún máa bà ẹ́ jẹ́ pé ẹ̀ abájáde ń fún lówó yẹn ojú lásán kọ́ o. Mùsùlùmí lọ́ta mùsùlùmí ará àtàkọ́ lọ́ta wa. Mo ń fún yín ní ìntì ní ẹ o. Ọba fẹ́ kí nǹkan láǹ sọ yìí ṣe abẹ́ẹ̀kọ́ àwọn tí ó ṣe lọ́wọ́ yẹn gọ́gọ́ wọn àgbọ̀rọ̀ dójú agbo o. Torí pé ẹ̀sìn ọba tó sọnù ká rí ń bá ní wá ká má rí inú àjọ ń wá ni. Ẹni bá ti ṣe nǹkan rere rí ni ó dùnnú sẹ́ni tó fẹ́ ṣe nǹkan rere ni ó sì nígbàgbọ́ pé nǹkan yẹn ṣe kí ni o ó ṣeé ṣe. Tí máa lọ lẹ́sìpírẹ́sì ọ̀nà Ìbàdàn ìpè kò mi máa ń lé sí mi lójú ni Ọlọ́run bọ̀ lójú ẹ̀ wà. Lẹ́yìn NASFAT bọ́lá tó kù mẹ́ tó jẹ́ tàwa bùsùn tó jẹ́ tọ́ka sí. NASFAT yẹn kan ìdájí ilẹ̀ ọgọ́lọ́sẹ̀lẹ̀ wọ́n ti bù ú. Èyí tó jẹ́ pàtàkì láti ní pé bàbá ti ń kí wákàtí márùn-ún làkọ́njá kun ò ní láti lọ́sùn fàtì ká máa dájọ́ fún Sheikh Mukhtar. Aláwọ̀ yìí àfikọ́lọ̀ ń fún ọlẹ́mí kíkọ́ tàlàáfíà tí ó fi di mímú ṣẹ lójú ẹ̀mí wọn àti gbogbo wa náà. Ó ṣeé ṣe o. Ẹnìkan ó lò fẹ́ kọ́ chọ́ọ̀chì kan ní Amẹ́ríkà tó jẹ́ pé tí bá wo òkè báyìí ẹ máa róòrùn ni òòrùn sì nípa yín. Wọ́n wá níbo ló ti fẹ́ rówó kọ. Ó wá ní kọ́ bá òun líìsì orúkọ wàhálà yàṣẹ. Èèyàn 100 tó lè fún òun ní $100 million. Kọ́ líìsì orúkọ 100 tó lè fún òun ní $50 million. Kọ́lísì 100 èèyàn tó lè fún òun ní $10 million. Ó wá lísì 100 tó fi dé $100. Wọ́n kọ gbogbo orúkọ yìí. Lẹ́yìn tí wọ́n kọ orúkọ yìí tán, ó wá lọ wá àwọn kan tó jẹ́ pé kí ni event planners. Àwọn ẹlẹ́sìn kejì náà lò ní Nàìjíríà o. Ṣé wọ́n bá fẹ́ ṣe ìrẹ́pọ̀ tẹ́lẹ̀ sọ yẹn? Àwọn ní ọ̀bá yín wá àwọn tí ó wà ná owó láti kọ́ nǹkan yẹn. Wọ́n wá gba